káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Ẹ lọ bá wa kó àwọn ọmọ wa padà wá sílé, and a very dark man. If we have to play politics, let us play politics with sense. Gbogbo ẹni tẹ́ ń play politics in Nigeria, ẹ máa fi ọgbọ́n ìmọ̀ àti òye àti ọpọlọ ẹ máa fi play politics. Tinubu regime lè máa dá lóòótọ́, kí regime Tinubu kó lè kókó máa àwọn èèyàn, but very dark man. Mo máa play video ẹ nípa voice yẹn. Many people have sent that video to me. The rate gbogbo yín fi ń ṣe nísìn. Many of us, I don't want to say many of us, like me, that I don't want to campaign for Tinubu. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, ẹ máa jẹ́ kí àìmọye àwa kan ká campaign fún Tinubu. Because tẹ́ bá ti apply propaganda sí gbogbo nǹkan. Mo wá àwọn ìyá tí wọ́n ń pè mí tí wọ́n ń send video yìí sí mi, wọ́n ní lára àwọn ọmọ Yorùbá kan náà ti play ẹ̀. Wọ́n send video yẹn sí mi. Very dark man, please. Please, very dark man. Ẹ bá mi hashtag very dark man. You are one of those people táwọn èèyàn like. And táwọn èèyàn ń fọ́ fún. Ó ti create mi fẹ́ put here. So àwọn tó ń tẹ̀lé ẹ, mi fẹ́ lo anything tó máa jẹ́ pé insultive words. I don't want to use that. People have known you. And if you guys want to play politics or they want to say, àwọn tá a jọ ọmọ Yorùbá o, ẹ ń gbọ́dọ̀ dìbò fún Tinubu o, ẹ play politics yẹn, ẹ play pẹ̀lú ọpọlọ. Because as things is going on now, like me, tí mo campaign for Tinubu kò tó fẹ́ mú mi sí, nobody that will arrest me for it. Tinubu is our own. Lẹ́ni, Tinubu ò ṣe dáadáa. Then who is the person? Nobody see síbẹ̀. I am not campaigning for Tinubu yet. Tó bá yẹ mo fẹ́ campaign for Tinubu, ẹnì kankan ò lè dá mi dúró, tí mo campaign for Tinubu. Kò sẹ́ni tó máa dá mi dúró. But propaganda tẹ́ ń lò nípa ọ̀rọ̀ Tinubu yóò dá. I will play your video and I will analyze it. Number one, topic mo fẹ́ ṣe ni pé Tinubu, Ṣèyí Mákindé, please. Báwo lẹ ṣe ń sùn? Tinubu, Ṣèyí Mákindé and other elders nílẹ̀ Yorùbá, how do you guys sleep? Èdè ni Children's Day. Báwo ni ẹ̀yin tí ẹ jẹ́ governor wa, governor Ṣèyí Mákindé nílẹ̀ Yorùbá àti President Bola Ahmed Tinubu àtẹ̀yin governors tó kù, how did you guys sleep? Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè nílẹ̀ Yorùbá, báwo lẹ ṣe forí lóṣù ká? How did you guys wish your children happy Children's Day ní èní nígbà tí ọmọ àwọn tálíkà wà nínú igbó? Àwọn ọmọ tí wá wà níbi tí wọ́n rìn láàrin ejò, wọ́n rìn láàrin nǹkan oríṣiríṣi nínú igbó. Wọ́n wọ uniform ẹyọ̀kan fún 12 days. These children have been kidnapped for the past 12 days. And yet till now, àti kí wọ́n gba àwọn ọmọ yẹn wá síta fún wa. Ní èní Children's Day, I know Baba Tinubu's grandchildren will have called him and he will have called them, hey, salam alaikum o, happy Salah o, happy what o, happy Children's Day. Ṣèyí Mákindé, how did you tell your children happy Children's Day today? When those children that you are governing are in the bush, languishing in the bush. Òjò rọ̀ pa ọmọ nínú gbọ́nbẹ̀, òun rọ̀ pa ọmọ nínú gbọ́nbẹ̀, lọ́sàn-án lóru wọ́n rìn nínú gbọ́, bóyá èjò ti sa ọmọ yẹn, àmọ́. Àwọn ọmọ Mr. Michael tó jẹ́ principal àti vice principal tí wọ́n pa at the spot. Àwọn ọmọ yẹn wọ́n rí bàbá wọn sọ fún wọn pé happy Children's Day lẹ́nìí. How did you tell your children happy Children's Day today? Ẹ̀yin ọba Ògbómọ̀ṣọ́, Ògbómọ̀ṣọ́ wá aṣọ wọn Ògbómọ̀ṣọ́, kábíyèsí o. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, kábíyèsí o. Gbogbo ọ̀kẹ́rẹ́ Ṣákí mo kí yín gbogbo ẹ̀yin ọba lọ́kọ́tà tẹ̀wá ní Yorùbá. Báwo lẹ ṣe sùn? Ẹ ṣe forí lóṣù ká ní èní. Èní May 27, 2026. Báwo lẹ ṣe sùn tẹ́ ṣe forí lóṣù ká? Báwo lẹ ṣe kí àwọn ọmọ yín pé happy Children's Day?
nígbà tí àwọn ọmọ tí wọ́n fi ṣọ́ yín tí wọ́n wà nínú igbó tí wọ́n rìn láti ìlú kan sí ìlú kan láì ya wèrè láì sinwín. How did you tell your children happy Children's Day? Báwo lẹ ṣe bàtà ń wo àwọn ọmọ yín ní èdè tí wọ́n ṣe Children's Day? Báwo lẹ ṣe fún àwọn ọmọ yín ní owó kan lọ fi enjoy Children's Day? Báwo lẹ ṣe fún àwọn ọmọ yín ní bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé àwọn ọmọ yín náà ẹ̀yin odi náà wà nílùú tó ń ṣiṣẹ́ nílùú tí security ti wà tẹ́lẹ̀ ń gbowó security vote ẹ̀yin gọ́vnọ̀sì owó tó belong sí àwọn ọmọ wa àwọn ọmọ wa ẹ̀dẹ̀ ń gbẹ̀dẹ̀ fi tọ́jú àwọn ọmọ tìyẹn àní ẹ má jalè àsùnkún fún ọ̀nà mọ́ nísìn tún ọ̀nà ṣe ẹ má wọ́rì à máa rìn lórí bí tá máa fẹsẹ̀ gbá òkúta káwọn ọmọ tí ń máa rìn lórí mábù pariwo pé ebi ń pa wá mọ́ nísìn àti jẹ́ kó mọ́ra àti ṣe ní 111 101 1001 kájẹ tààrọ̀ ká má jẹ tọ̀sán kájẹ tọ̀sán ká má jẹ talẹ́ ó ti mọ́ wa lára bẹ́ẹ̀ a fẹ́ gbé ayé a need láti gbé ayé a need láti fi ẹ̀mí wa gbé ayé pẹ̀lú àwọn ọmọ wa. Governor Ṣèyí Mákindé, how do you feel lẹ́nìí ní Children's Day? Báwo lẹ ṣe feel? Wípé ẹ̀tọ́ tó tọ́ sí gbogbo àwọn ọmọ wa ẹ kó sórí àwọn ọmọ tiyín nìkan. Yorùbáwùyí lórúkọ mi mo kàn ní kí wá sọ fún gbogbo èèyàn lọ́gbàlẹ̀ Yorùbá ni pé ajá tó ń fọ́mọ ẹkùn lọ́mú káì ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Ajá yín fún ọmọ ẹkùn lọ́mú lọ́wọ́ báyìí ni ọmọ ẹkùn máa dàgbà ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Adánilóró ni gbogbo yín agbára lẹ fi kọ́ àwọn ọmọ Yorùbá. Dìmọ́ táwọn ọmọ yẹn ń pẹ́ sí nínú igbó dìmọ́ tójú wọn rí nǹkan. Dìmọ́ tó máa jáde tán tí ojú wọn ò ní tí ẹ̀rù kankan ò ní bá àwọn ọmọ sí ẹ̀yà wọn máa lé kókó nà kí. Ọmọ tí wọ́n kó lé ní láàrin àmọ́ tọmọ tó ń bọ̀. Àwọn ọmọ yẹn ò ṣayé wá wọn ò ṣìlú yà wọn ò ní bad luck olórí tí ò dá ni wọ́n ní. Yorùbáwùyí lórúkọ mi. Àwọn ìyá àwọn abiyamọ tí wọ́n ti ń sun ẹkún ẹnìkan bí ọmọ márùn wà nínú igbó ẹnìkan bí ọmọ ẹyọ kan yẹn wà nínú igbó. Àwọn Mr. Michael tí wọ́n bẹ́ orí wọn àwọn fámìlì ń béèrè fún òkú wọn ìyàwó wọn ní òun fẹ́ kí ọmọ òun ọkọ òun ní sàré kí àwọn ọmọ òun lè mọ̀ sàré bàbá wọn. Àwọn ọmọ Mr. Michael ń ṣe exam lọ́wọ́. How do they concentrate? Nígbà tí picture orí bàbá wọn káàkiri. How do they concentrate? Nígbà tí exam tí wọ́n ń ṣe lọ́wọ́ kò sí òkú fún wọn pé tó máa jáde ọmọ àríṣẹ́. How do they concentrate? Despite pé Yorùbá ni president Nigeria. Wípé báwọn ti fẹ́ kúrò ní school yìí o government máa fún àwọn ní scholarship because government ló pa bàbá wọn. Ajá tó ń fọ́mọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Àwọn ọmọ tí ń ti di bọ̀tá ẹ ti ń bíldì àwọn ọmọ tálíkà kọ́ máa yaṣọ́ bogi ran tẹ bá bìlì pé bẹ́ẹ̀ ṣe lu àwọn bàbá tiwa tí wọ́n ṣe tọ́ọ̀gì lẹ́yìn yín tẹ́ ẹ lo sẹ́ẹ̀tì àwa yìí tá a ṣe tọ́ọ̀gì lẹ́yìn yín tẹ bá bìlì pé bẹ́ẹ̀ ṣe máa lu làwọn ọmọ yín ṣe máa lu àwọn ọmọ wa ìran mẹ́ta ò kí ń tòṣì Ọlọ́run ò ní gbà fún yín. Àsìkò ń bọ̀ tójú yín máa já ẹ máa wá béèrè lọ́wọ́ ara yín nígbà tí ò bá sí agbára fún yín mọ́. Gowon nìyẹn o nígbà tí Gowon jà fún Nàìjíríà láyé Biafra Ọlọ́run mọ́mọ́ reserve ẹ̀mí Gowon ni bàbá ti lé ní 90 may he live longer to see more. When he was doing his birthday 90th birthday he said ṣé Nàìjíríà tá a jà fún lélẹ́yìn. Ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀. There are many things behind what he said. Is this the Nigeria we fought for? Kó máa yí àwọn ọlọ́gbọ́n, kó máa yí àwọn ọ̀mọ̀ràn, kó máa yí àwọn olóye. Ìlú Gowon lẹ́nìyàn mẹ́rin ló kù níbẹ̀. Gbogbo tẹ́ ń kójọ lẹ́nìí. Mo fẹ́ bèrè lọ́wọ́ yín ilé tí àwọn bàbá yín kọ́ nígbà yẹn ṣẹ́yìn lè gbé bẹ́ẹ̀ nísìn abẹ́ tí àwọn ọmọ tí yín pin wípé wọn lè ní lárí jù yín lọ. Lẹ ṣe ń kọ́lé kalẹ̀ ẹ̀ ń ra mọ́tò kalẹ̀ ẹ̀ ń ṣe lé kalẹ̀ ẹ̀ ń ṣe tọ̀hún kalẹ̀. Àní ẹ má jalè ẹ jalè tó bá ṣe wù yín. Ṣùgbọ́n a fẹ́ gbé ayé. A fẹ́ fi ẹ̀mí wa gbélé ayé. See,
ẹ̀yin ọmọ tẹ́ wà nínú igbó lẹ́tà mi sí yín lélẹ̀ gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ wà nínú igbó gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà nínú igbó gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà nínú igbó mo join àwọn abiyamọ gidi láti sọ fún yín wípé our tears and prayers are with you guys. Be strong. Ìgbà ò lọ bí òréré. Ayé ò tọ́ bí ọ̀pá àbọ̀n. No champion forever. Ìjì ni ó ń jà ni. Ó máa tó ká. Láṣẹ Elédùmarè, wọ́n kó yín wọgbó. Ọba tó láyé tó lọ́run. A bá wa dá yín padà láàyè. I mọ̀ pé you will live with the trauma for the rest of your life. Ṣùgbọ́n ẹ̀ ní dékẹ́ wá yí lórí. Ẹ̀ ní dékẹ́ wá ya wèrè. Elédùmarè á dẹ̀ ṣàánú àwọn òbí ẹ̀ẹ́dẹ́ bá wọn tó ráì mọ Yorùbá ló ti máa ní àìsàn tí ò ṣe kó tó di pé wọ́n jí ọmọ ẹ̀gbẹ́ ó ti máa ní lára ń sìn BP ìyá mi ti high. Ṣé wàá fẹ́ gbọ́? Àwọn ẹ̀yin kidnappers, ẹ̀yin agbésùnmọ̀mí, ẹ̀yin ajínigbé, ẹ ṣàánú àwọn mẹ̀kúnnù. Ẹ ṣàánú wa. Ọmọ tádíkà lẹ gbé ó ti lò 12 days nísìn. Ṣé rí pé kankan ò stop. Everything ṣì ń lọ déédéé. Campaign ń lọ. Ẹ ṣe wàánú ṣàwà tálíkà kẹyẹ fìyà jẹ wá. I know. Nígbà tí wọ́n á gíjọ́ pé Ṣèyí Mákindé gba 50 billion. Tí Fáyọ̀ṣe bọ́ tàbí Ṣèyí Mákindé gba 50 billion. Tí Ṣèyí Mákindé sọ pé 30 billion lòún gbà. Mo mọ̀ pé ẹ̀yin náà wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń gbọ́. Ẹ̀yin náà fẹ́ gba ti yín bẹ̀ ni, ẹ fẹ́ gba ṣíà ti yín bẹ̀ ni. Ṣùgbọ́n tó bá máa yá kíákíá, ẹ má jẹ́ kó jẹ́ àwa ọmọ tálíkà. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa bẹ̀ wọ́n. Wípé kó má jẹ́ kó jẹ́ àwa ọmọ tálíkà ni wọ́n máa jí gbé. A bẹ̀ yín ni. Àwọn tẹ́ ẹ kó lérò kù. Bí 170 kìíní kan, wọ́n send picture wọn sí mi, fídíò wọn sí mi ní 4 days. Wọ́n ti dàbí skeleton. Ẹ rí pé gómìnà Kwara kò gbọ́ nánà. Kò mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Ọmọ tálíkà lẹ kó. Ẹ yé pa wá tálíkà. Ẹ yé fìyà jẹ wá. Àwa mọ̀ wípé ó máa ní nǹkan. Because Yorùbá náà wọ́n ti ń parapọ̀ máwọn Fúlàní nísìn. Ṣùgbọ́n kẹ́ ẹ fìyà jẹ wá tálíkà ò tẹ́ mi lọ́rùn. Kò tẹ́ mi lọ́rùn. Ẹ ṣàánú àwọn àtàjọ ọmọ tálíkà. Ẹ ṣe jọ abẹ̀yìn ni ẹ ṣe àánú fún wa. Ẹ má gbé àwọn ọmọ tálíkà mọ́. Ẹ pọ̀ sókè kẹrajà. Níbi tí billions ti lè jáde fún yín. Kì í ṣe irú àwa yìí. Aláta àràgó. Kàṣẹ̀ máa dáwó. Kàṣẹ̀ máa gbégbá abára kiri. Àwọn olóṣèlú wa yìí wọn ò gbọ́ nánà, wọn ò gbọ́ nǹkan kan. Lẹ́yìn Children's Day táwọn ọmọ yẹn wà nínú igbó, àwọn tí ká ọmọ wà nílùú òyìnbó. Tí wọ́n ń káàkiri bá bíìsì ni wọ́n ń lọ káàkiri. Àwọn ọmọ wọn lẹ́yìn Children's Day wọ́n wà ní klọ́ọ̀bù. Kò ná wọn ní nǹkan kan, ṣé wọn ò dóbò láti gbà yẹn? Ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ tí wọn náà rọ. Ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ wọn rọ. Mo dẹ́nu dúró lórí yẹn. Mo wọ́n lọ sáré lọ sí ọ̀dọ̀ very dark man because mo fẹ́ play fídíò Àjàǹbàdàn àti fídíò máa kan. Fídíò máa yẹn ní ọ̀sẹ̀ necessary náà. Tí n bá ráyè play ẹ̀ máa play because òun yẹn ò tiẹ̀ gbádùn náà. Ẹ̀ tí n bá ráyè play ẹ̀ kò sí wàhálà. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ ń send fídíò very dark man sí mi. Mo fẹ́ ká fara balẹ̀. Kí gbogbo wa ká fi etí gbọ́. Tó bá yẹ pé you guys want to use propaganda because Tinubu is a Yoruba man. I am not saying Tinubu regime is fine. Nigeria has been structured. Wípé kó máa fi ọdún yan ọdún. Ẹni ìjọba tó bá dé bẹ̀ lénìí, ó máa worse ju the previous ìjọba lọ. Tinubu when Buhari was there, when Jonathan was there, and when he was leaving, he said, "You will miss me." When Buhari came, we missed Jonathan entirely. When Buhari was leaving, he said, "You will miss me." Tinubu is there now. We are missing Buhari.
And when Tinubu leave that Akpere, we will miss Tinubu. Mo ń bọ̀ ní Ọ̀yọ́ o. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, Sunday Igboho dọwọ́ yín. Àdìsá ọmọ Aládìkún dọwọ́ yín. You are the first suspect. Ẹ̀yin Ọ̀yọ́ gbogbo ni first suspect. Bàbá mi Ọ̀kẹ́rẹ́ Ṣakí. Bàbá mi Aláàfin Ọ̀yọ́. Bàbá mi Ògbómọ̀ ẹ̀hùn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Mo ń bọ̀. Eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ ni. Mo ń bọ̀ wá bá yín sà. Magbara Ajàǹgbàdàn, that actor tí ó sọ̀rọ̀ nítorí ọ̀sẹ̀ pé lòun ò fọwọ́ sí ni mo ti fẹ́ yìnyín pé omi gbóná lẹ́jọ́ ẹ má yẹ kó dàjọ yín pẹ̀lú ṣe lòun ò fọwọ́ sí Yorùbá Iru Ekun Sunday Igboho wọ́n máa fọwọ́ sí ní òkàn mi. But now let's go to kí lorúkọ ẹ̀ very dark man. Only Tinubu leaked voice notes on WhatsApp from SAPC Senate member. He even called Peter Obi to step down for him. Very dark man. Very dark man, be careful. Tí koko bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́, a kì í jorí ìmọ̀dò. Bàbá dẹ̀ ń jorí ìmọ̀dò, àwùjọ kóńdó náà gbọ́dọ̀ lọ. Àwọn bàbá mi tún tẹ̀síwájú, wọ́n ní ìrìn lọ sáré àwùjọ kóńdó. Mo tó bá débẹ̀ kó mọ̀ wọn ara ẹni. Ẹni táyé fi padé gúnlẹ̀ ni, wọ́n lè padà sí pé àbí ògùn lọ́la. Many people are coming out because of the hate Tinubu, the hatred for Tinubu. The same way tí yóò bá ń ṣe for the hatred for Sunday Igboho ṣá ló ń fún àwọn ẹ̀yà míì ní agbára àṣẹ àti ẹnu láti tàbùkù Tinubu. Ta lè yan re lára olóṣèlú? Who is the saint among these politicians? Ta ni èèyàn re nínú wọn? Ta ni ò kì í ṣe èèyàn burúkú nínú wọn? Let's listen to very dark man. Gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi ẹ̀ka àwọ̀ ẹ̀ka sùn ẹ̀ka lẹ́kùn dédé àsìkò according to the time jíṣọ́ yìí bàbá yìí Yorùbá wò ni mo jẹ́ èdè ní 27th of May 2026 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026 very dark man sọ̀rọ̀ sókè please. You see this next video I'm about to play. After you people watch it, they will come decide whether on shrine they don't take cook on their mind. All the people who want support Bola Ahmed Tinubu 2027, they will come know whether they don't cook your mind. So you know go get sense. Or you might do okay. They've been trying to take me out from the position, but it's not possible. And mind you, I'm winning this election. I don't care whatever is happening. Nigeria deserves it. Because when I was running as a president, they didn't wanted me. Now all of a sudden they want me to rescue them from insecurity. As of last week, I called Peter Obi to step down for me, but he... Before you continue, very dark man, as you are listening to that voice, ẹni tó sọ̀rọ̀ yẹn, you supposed to know that at the age of Tinubu, he will not be able to talk as faster as that. Torí tí sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀, ẹ máa rántí mọ̀ gbọ́. Tinubu ò kì í sọ̀rọ̀ fast bẹ́ẹ̀ yẹn, ohun yẹn fast ju ohun Tinubu lọ. When I forget that and say Tinubu, you don't do this or you don't do that, when I forget all those nonsense, Tinubu cannot talk as fast as that. And as a president, Tinubu will do voice notes. As how now? A president will do voice notes. Or Tinubu will be speaking with somebody, and that person will not be responding to Tinubu. They use AI to manipulate everything. Before we bring voice note, anything outside, especially the one has show small respect. This is a president, for God's sake. One has show small respect. If now be the president, and I can do this one has show small respect. If not be all this olori buruku ọmọ Yorùbá, tí wọ́n ń ṣe orí buruku tó ń ṣòṣì. If Tinubu is not doing it right, I am not forcing you to vote for Tinubu. If you want Peter Obi, go for Peter Obi. You want Atiku, go for Atiku. That is your problem. But when they try show some respect
can Tinubu as the president do voice notes? And Tinubu is talking to somebody if you will claim that it is phone call. And the person will not be responding, yes, sir. As how now? And people, people are calling me. And don't send the video and see me. What is letting my job? Hey, Tinubu sọ pé waiting. I beg, when I waka go front, I beg. Instead of coming to my DM to beg me for money. Now, I'm not begging him again. I will do whatsoever in my mind, and I will make sure the insecurity affects people in Southeast more. Listen, I am going to borrow more and more money from World Bank. Try to understand me. I wouldn't like to stop this insecurity, because if I do, how will our party be able to raise funds to win elections? Think about it. Even the loans I'm taking is to fund them. Also, I have planned after I'm done with my position as a president. Yeah, fair. So talking about jazz, except if they use jazz, and even if they use jazz on Nigerians, that don't literally say you tap yourself. You go wash your body again, you can understand, say, this man does not have anything to offer. Come 2027. Any other option is welcome. But for me, myself and I, because I don't need to look around for anything anymore. So it should go. It should go. It should go. What I mean to do, it should go. Listen, don't do it. Imagine, as a president will be talking to somebody about insecurity, and he will be saying, "Oh, mama, get insecurity here, lost in Northeast." Why are you guys like this? Why are you guys like this? Must you put everything into politics? And Yoruba people have been sending this to me. They have been panicking. Ha, Tinubu sọ wípé o máa mú insecurity lọ sí Northeast as how? So bẹ́ẹ̀ ni wọ́n ní Tinubu dájú tó. So bí ìlú ò ṣe tòrò nísìn, Tinubu, you think Tinubu will be happy? As Nigeria is not settled during his regime now, Tinubu, you think Tinubu will be happy? Nigeria has been hijacked. Don't forget, Ìyàwó Buhari sọ fún wa, Aisha Buhari said it, that our husband government has been hijacked. Nigeria government has been, even entire Nigeria has been hijacked by the cabals. That's why we are telling Tinubu, no matter how you try, those people, they don't want Nigeria to work, and Nigeria cannot work. Because when Nigeria bá ṣiṣẹ́, àwọn ọmọ tí wọ́n fẹ́ fi rọ́pò àwọn ọmọ Nigeria, wọn ò ní lè wọlé. But when they invest on that insecurity, every government in power will bow down to them. They want Tinubu to bow to them, and he refused. They want Tinubu to succumb to them, and he refused. They will keep on with that kidnapping. They will keep on terrorizing him until he surrendered. This is what Jonathan don't want. That make me surrender. That's anybody. You heard when Buhari said the blood of the baboons will flow. When I want to talk about the Igbos, he will say we will speak the language they understand to them. Yoruba ni wa, àwa ò kì í ṣe wèrè. They will come with every propaganda. Tinubu has sold us. Tinubu has do this. Nigeria has been sold and has been hijacked. Wọ́n ní ọba tó jẹ tí ìlú tòrò, orúkọ ẹ̀ ò ní parẹ́. Èyí tó jẹ tí ìlú ò dáná, orúkọ ẹ̀ ò ní parẹ́. Now, Tinubu tó jẹ ní sì tí ìlú ò tòrò, you think he will be happy with that? And we all know àwọn kan tó ń ṣe fáwọn Fulani. But because you guys want to remove him, go ahead. Everybody with his or our own one vote. Unless the mafia rig election local. Our Southwest, I'm a lord do mẹ́jọ tiwa. Táwọn àwọn Yorùbá bá fẹ́ Tinubu ńbẹ̀ kan wá Yorùbá mi kó complete ọdún mẹ́jọ tó máa rẹ̀ tó capable.
Tomorrow me to capable to just put anybody síbẹ̀. Kí ló dé now? Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. A ò ní jù báyìí lọ lórí ètò yìí. Ó dàbọ̀.